ẹ bá wílẹ̀ ní. Zaata yawmi níjọ́ kan afáàgbà Ibrahim bùn Adham wọ́n lọ Mọ́kà wọ́n lọ wọ́n wá pàdé Lárúbáwá kan òun jẹ́ Yẹhudi àdáadáa pàtìkì ìpele ní nǹkan ọ̀gbìn rẹ̀ bóyá ara kọ́ mi níjọ́ náà níta lè fi kéèyàn wà lórí nǹkan ọ̀gbìn níta lè fi wé bóyá ń bẹ lórí mọ́tò tó ti àdùn láyé lónìí. bí ajé kùrùsà tẹ mọ́tò ajé kùrùsà tẹ aláṣọrọ mọ́tò gidi ń dábàá ajé kùrùsà ọ̀dà kan ẹ́sípálẹ̀dì ọ̀dà ọ̀dà àwọn jágbó àti ọ̀rọ̀ nǹkan. Sẹ́yìn tí wọ́n lẹ́sẹ̀ rí láyé rẹ̀. Oṣù yes. Ọwọ́ pàdé Ibrahim Adham. Wọ́n ní yá ṣe ìkànnà. Àfáàgbà tí gbogbo ayé mọ̀ ìlà àìlà tẹ̀sà. Níbo lẹ́ ń lọ tẹ̀fẹ̀sẹ̀ tú ikú káàkiri báyìí. Báwọn àtàlẹ́ ti ṣe sún fún mo fẹ́ sọ fún ọ. Jẹ́ kí ó kú àfáàgbà ṣé ìtiwa lónìí pé mo ní lọ tí ń fẹsẹ̀ tó èkó. Ìwà tí Ibrahim ọmọ Adham wò sáwà tó lè lè wò. Lẹ́yìn náà tàbá olúboríbo sọ̀rọ̀ bí wà ní àhàlàdé. Ibrahim ọmọ Adham ó dáhùn pẹ̀lú ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ohun sùúrù wípé ó fi kí ẹ wọ́n fi tẹ̀lé ayé Ọlọ́run tọ́lá wọn bá ń sọ̀rọ̀ pé wà ìbádùn rahamani a'udhu billahi minash shaitanir rajim wà ìbádùn rahmani alladhina yamshuna 'ala al-ardi hawna wa idha khatabahum al-jahiluna qalu so ní sùúrù bẹ́ẹ̀. Yẹ̀rù sí wọn kálẹ̀ ní àbúdá wọn. Kó ta sí ọ, kó sì ní sùúrù pé kò dákẹ́ gẹ́gẹ́. Ibrahim ọmọ Adham ó ní ila baytillahil haram. Ó ní mo ń lọ ilé ọlọ́ ńlọ Mọ́kà. Ó ń lọ Mọ́kà ló ń fẹsẹ̀ rìn. Òun sì fàárí kó ń bẹ̀lẹ́ nǹkan ọ̀gùn. Ó sọ ràkúnmí rẹ̀ ó sọ ní gbogbo nǹkan láyé. Ó wá gùn kankan, ó wọ kankan. Ibrahim ọmọ Adham ní gbogbo nǹkan ojú tiẹ̀ ní orí. Ó ní mo gùn nǹkan mẹ́ta ojú rẹ̀ ní orí. Ó ní tó ń tó gbò fún un. Ó ń fẹsẹ̀ tí ó kó ológun nǹkan mẹ́ta. Ó ní mo gùn nǹkan mẹ́ta ìwọ ló mọ̀. Nǹkan mẹ́ta tó wá gbòòrùn náà á ní wá sí tí mo fẹ́ sọ. Ìyàwó ṣúdà kálẹ̀ ní àbúdá wọn. Wáyé náà fẹ́ bàbá. Bàbá òun ní báyìí ìlú rẹ̀ bá lò. Sàlámà. Ó ní àkọ́kọ́ tí mo gbò rọ̀kìtì. Ó ní ìzà nazalat alayya baliyatun rọ̀kìtì markaba sabr. Allahu akbar. Ẹ̀gbọ́ bàbá mi rẹ̀ yìí ti gbọ́ ọ̀rọ̀ tó wù. Ìzà nazalat alayya baliyatun rọ̀kìtì
مركب الصبر وإذا نزلت علي نعمة ركبت مركب الشكر وإذا نزلت علي القضاء ركبت مركب الرضا. Àkọ́kọ́ tí mo kò ní pé bí pọ́blẹ́mù bá dé. Lákì ojú máa ń má bá sọ́bù. Ó lè ní máa ní sùúrù gbà dáadáa. Ìyá mélòó ní ní sùúrù máa ń lò wá. Àtàpá àtàlásà náà. Àdáwò tí o tó nǹkan, wọ́n náà mọ̀ bí tó ń lọ. Àní sùúrù mọ́. Ó ní nǹkan kejì tí mo gbọ́. إذا نزلت علي نعمة ونبي جرى الله وانقل المباوة ولا ما تقبا ولا وانبما مباوة ونبتني أبو بنا ربيرتما تبشركنا ونبما تقول لهم بنا يا ملو لكم ما aláfíà tọ́lọ̀ fún ọ̀ṣun púpọ̀ rẹ̀ ó lè kejì ló. ìdáná ṣẹ̀ṣẹ̀ aláìyá ló bàbá. ìdáná ṣẹ̀ṣẹ̀ aláìyá ló bàbá. ó ní bọ́dọ̀ ń bá wa sọ pé pé ìtàn ti rí nì níbẹ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ bóyá wọ́n kọ́lé òun ọ̀bá wọn kọ́ bóyá wọ́n ra mọ́tò òun ọ̀bá wọn rà òun èrò oríire kankan sí láyé ó lóun mọ ẹyọ ọdún ni o. ẹ̀gbọ́n tí lágbára ìwé ó bá sọ̀kalẹ̀ láì lérí ìrànkọ́mẹ́rẹ̀ ó ní ànàrọ̀ jí lo wà á ń ta ọ̀rọ̀ kí lo. ǹjẹ́ àwọn àti ṣe mẹ́tẹ̀ẹ̀ta sáàrí mẹ́tẹ̀ẹ̀ta ṣe wọ́n láyé àwọn bàbá yìí tí wọ́n ṣe láti lóyún náà nù òun ni wọ́n fi dàgbà mọ́ wọ́n bá nà wọ́n bó ní mu bẹ́ẹ̀ bá wò wọ́n ẹ bá wọ ọ̀gbọ́n mi gan eré ìròyìn lọ́rùn rẹ̀ mọ́ níbi ìmúfúnmu